Ẹ̀yin èèyàn mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí yín, mo yìn yín, mo lù yín lọ́gọ ẹnu. Lénìí, ẹ̀rù Ọlọ́run bà mí, ṣùgbọ́n mo mọ̀ pé Olúwa náà ló ní ẹ̀rù ẹ̀ tó bá yàn. Ẹ rí i pé ó ti pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ bàbá mi kan nínú Olúwa. Ẹ̀rù Ọlọ́run bà mí ní ọjọ́ tí mo kọ́kọ́ fi ojú hàn wọ́n. Ní ọjọ́ tí mo máa kọ́kọ́ fojú kàn wọ́n láti ọjọ́ tí mo ti máa ń gbúròyìn, tí mo ti máa ń gbọ́ròyìn wọn. Ní ọjọ́ tí mo máa kọ́kọ́ fojú kàn wọ́n, ọjọ́ náà ni Prophet Adébáyọ̀ tí wọ́n gbé mọ́tò fún mi. Bàbá ni wọ́n pìrìsẹ́ǹtì mi ní àti kọ́kọ́rọ́ àti ìwé mọ́tò. Ọjọ́ yẹn dẹ̀ jẹ́ ọjọ́ ìdùnnú fún mi nítorí pé ọjọ́ Friday ni mo lọ rìkọ́ọ̀dù wọn. Nígbà tí mo lọ rìkọ́ọ̀dù wọn ní ọjọ́ Friday, wọ́n wá sọ fún mi pé mo máa dúró di Monday o. Wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀, but mi lè máa bá wòlíì Ọlọ́run argue. Èmi ò mọ̀ pé wọ́n ní plan kan tí wọ́n fẹ́ ṣe fún mi ní ọjọ́ Saturday yẹn ni, ìyẹn Prophet Adébáyọ̀. So ìgbà tó wá di ọjọ́ Friday yẹn tí mo jókòó níbi tí wọ́n ti ń ṣe ìsìn, ìyẹn tó yà mí lẹ́nu jù ni pé orúkọ bàbá yìí ni gbogbo àwọn àti wòlíì ni àti prophet ni anybody tó wà ń bẹ̀ ìjọ yẹn, orúkọ bàbá yẹn ni wọ́n ṣà ń pariwo ní kálukú ń dá, tí wọ́n fi ń tọrọ so many things fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàjọ tó wá síbẹ̀ ìjọ yẹn. Mo sáré pé mo ti máa ń gbọ́ orúkọ bàbá yẹn ti pẹ́, ṣùgbọ́n mi ò mọ ẹni tí wọ́n jẹ́. So ìgbà tó wá fi mọ́tò hàn mí jọ Saturday tí wọ́n fẹ́ gbé mọ́tò fún mi ta, mo ní ẹ̀ní gbé fún mi ta, màá dúró di ọ̀la Sunday, ojú gbogbo ayé ni mo ti fẹ́ kẹ́ hand over fún mi. Àṣé mò ń dúró de ọjọ́ ayọ̀ mi, àṣé ọjọ́ ayọ̀ mi gangan ni mo máa dúró de. Torí pé téèyàn bá sọ fún mi pé irú bàbá tí wọ́n ti ń ròyìn jọ Saturday yẹn, tí wọ́n tó ti bẹ̀rẹ̀ ìròyìn wọn ọjọ́ Sunday nínú ìsìn, téèyàn bá sọ pé irú bàbá yẹn ni ó wà á pè mí jáde, tí wọ́n wà kó kọ́kọ́rọ́ mọ́tò fún mi àti ìwé mọ́tò tí wọ́n dẹ̀ bless mi, má sọ pé irọ́ ni. Ṣùgbọ́n God so good, àṣé àwọn ni wọ́n ń retí bàbá ni, títí tí bàbá dé báyìí gbogbo inú church yẹn ó yàtọ̀ gidigidi. So mo wá ìjọ yẹn ni mo kọ́kọ́ máa mọ̀ wọ́n. So wọ́n ń ṣe ìsìn yẹn díẹ̀ síwájú, wọ́n láti wá pè mí pé ókè o, kí n máa bọ̀ o. Prophet Adébáyọ̀ wá kó ìwé mọ́tò àti everything lé bàbá lọ́wọ́ pé bàbá, ẹ̀yin lè máa present ọmọ yín ní nǹkan tí a fẹ́ fún wọn. Inú bàbá dẹ̀ dùn, wọ́n ṣe àdúrà fún mi jọ, gbogbo yín náà lè rí ní orí fídíò mi kan, gbogbo yín lè rí àdúrà tí bàbá ṣe fún mi. k'Ọlọ́run jẹ́ k'àdúrà tí wọ́n ṣe fún mi kó gbà. Gbogbo èyí táwọn tí wọ́n ń ṣe fún ẹlòmíì náà, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń jẹ́rìí sí iṣẹ́ rere Ọlọ́run, kí Ọlọ́run Elédùmarè jẹ́ kó gbà. So bàbá mi ni mo á fẹ́ kí wọ́n dá orúkọ ara wọn, orúkọ wọn kọjá orúkọ tí mo kàn lè máa dá anyhow, kí wọ́n dẹ̀ bá mi sọ ìjọ tí wọ́n wà, kí wọ́n á bẹ̀rẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Bàbá mi, ẹ ṣé, yóò dà fún mi sà. Yes sir. Èmi ni ajínrere Kehindeola, ọmọ bíbí ìlú Ẹ̀fọ̀n Aláyé, Èkìtì State, but mo ń gbé Ilé-Ifẹ̀, mo base Ilé-Ifẹ̀ láti bí ọdún ọ̀tàlélọ́gọ́ta tí mo ti wà ní Ilé-Ifẹ̀. Ọ̀tàlélọ́gọ́ta ọdún tẹ́ ti wà ní Ilé-Ifẹ̀. So ibẹ̀ mo ti kọ́ṣẹ́ tara, ibẹ̀ náà ni mo ti ṣe tara kí Ọlọ́run tó pè mí jáde. So Ifẹ̀ mo bẹ́ sí nísìn, orí òkè ni mo tún fi ìjókòó mi sí, orí ibẹ̀ ní gbogbo èèyàn tí wọ́n ń bá mi, wọ́n ń kórè òkè ẹnìkan ọgọ́ta ní ìlú Ẹ̀fọ̀n Aláyé. Ìlú Ẹ̀fọ̀n Aláyé. Ẹ má bínú bàbá, èyí tẹ́ ẹ dẹ́ sọ láti yẹn ni mo kọ́kọ́ fẹ́ fèsì sí. Mo ti ń dẹdẹ yín sìn látìgbà tí mo ti kúrò ní ọ̀dọ̀, látìgbà látijọ́ tẹ́ ti donate, tẹ́ ti gbé mọ́tò lé mi lọ́wọ́ àti kọ́kọ́rọ́ àti gbogbo ẹ̀ ni mo ti ń dẹdẹ yín. Bọ́ n tó máa ń yà mí lẹ́nu jù ni pé gbogbo ìgbàkúgbà tí mo bá pè yín, orí òkè lẹ máa ń wà.
but kì í wá sí orí òkè nínú ìlú kan mo lè pè yín kó jẹ́ Ifẹ̀ mo lè pè yín kó jẹ́ Èkó mo lè pè yín kó jẹ́ Ìlọrin mo lè pè yín káàkiri bẹ́yẹn orí òkè sá nísìnyí báyìí bí mo bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí náà orí òkè lẹ ti ń bọ̀ láti Ṣàgámù now iṣẹ́ rí mo kàn dúpẹ́ lónìí pé Ọlọ́run pé òní ní ọjọ́ tí màá ní opportunity àti jókòó pẹ̀lú yín báyìí láti bá yín sọ̀rọ̀ bàbá Ọlọ́run ò ní bayọ̀ yín jẹ́ sà Ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn láéláé gbogbo àwọn èèyàn tó bá ń gbọ́ Kehindeola wọn téèyàn bá rí yín èèyàn ò ní mọ̀ pé èèyàn á rò pé ẹnìkan tí ẹnu ọ̀nà ò ní gbà ni so ìjọ yẹn ńgbà tí mo rí yín tí mo rí pé bàbá mi ní níkà ni wọ́n wọ̀ òní náà níkà ni wọ́n wọ̀ bó tilẹ̀ jẹ́ pé kámẹ́rà wa wà lókè kò lè jẹ́ rí pé níkà náà ni bàbá wọ̀ so ó wá yà mí lẹ́nu gbogbo tí mo ti máa ń gbọ́ nípa ayé gbogbo tí Ọlọ́run ti lò yín láti ṣe tí mo gbọ́ ní ẹnu Prophet Adébáyọ̀ tí Prophet Adébáyọ̀ ń sọ pé ọ̀gá òun tó bá sọ nǹkan kan tó bá tọrọ nǹkan kan fẹ́ nìkan níjọ́ yẹn wá tó fi Ọlọ́run ọ̀gá àwọn lágbájá Ọlọ́run ọ̀gá mi Kehindeola ajẹ́kórí bẹ́ẹ̀ tí ẹlòmíì náà bá tún gbàdúrà wá tún sọ pé àwọn Ọlọ́run bàbá wa Kehindeola so pé mo wá rí yín jọ yẹn ó jẹ́ nǹkan tó dẹ́rù bà mí ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀yin lọ́lọ́run lò láti kó gbogbo àwọn Yorùbá ní yìnyín kí ẹni ṣe mí láfítà tí bàbá gbé mọ́tò fún mi tán àwọn gangan ni wọ́n san owó pàtíkúlà mi àti ìwé mọ́tò fúnra wọn náà pè mí ṣé ẹ ti gba mọ́tò sí ṣé ẹ ti gba ìwé sí mọ́tò yẹn mo ní bàbá mi ò tí ì gbà o tí bo ni mo fẹ́ gbà mo ní ẹni ìwé àní Èkó nìkan ni mi ò fẹ́ gbà torí wàhálà àwọn ti pọ̀jù lẹ́kọ̀ọ́ wọn wá ní òkè àwọn á pe ọ̀rẹ́ àwọn kan bóyá tàbújá tàbí Àkúrẹ́ tó gbà tán pé ọ̀rẹ́ wọn yẹn wọ́n tó wá pè mí padà níjọ́ kejì pé ọ̀rẹ́ àwọn yẹn ó láwọn máa pè wọn lónìí o but kò tí ì pé àwọn kan pè mí kí n mọ́ lérò pé àwọn gbàgbé mi wọ́n ní bàbá wọ́n sọ pé Ọ̀yọ́ state tí mo sọ pé wọ́n ní particular kíní òsì ńlẹ̀ wọ́n ló ti dé wọ́n ní lónìí wọ́n á sọ yẹ fún wọn bí ọba ti sẹ́ndì owó ọjọ́ kejì nìyẹn owó yẹn ni mo fi gba nọ́mbà mọ́tò yẹn tí mo dẹ̀ fi gba ìwé ẹ̀ torí yìnyín kẹ́ni ṣe mí bí mi ṣe máa ń dúpẹ́ oore náà gẹ́gẹ́ bí ìtàn tí mo sọ fún yín tí ẹ̀ bá ṣe mí ní orí ẹyọ kan màá dúpẹ́ ní ìgbà ìlọ́po mẹ́wàá oore yẹn Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí àwọn èèyàn lè máa ṣe so inú mi dùn bàbá ẹ dákun mọ́ bínú sà nínú ìjọ CAC àwọn àgbààgbà bíi tiyín mélòó ló kù bẹ́ẹ̀. Wọ́n sì wà ṣe mọ̀ pé tí a bá ti pé 70 ọdún ó lé 5 wọ́n rìtáyà wọn. But mean that mi ò kì í ṣe staff nínú ìjọ ṣèṣì but ọmọ ìjọ ṣèṣì ni mi mo gbé lọ́dọ̀ olùdásílẹ̀ gan Apostle Babalọ́lá. Ẹ gbé lọ́dọ̀ bàbá Apostle Babalọ́lá. Mo gbé lọ́dọ̀ wọn 1954 to 59 tí wọ́n sùn yẹn mo gbé lọ́dọ̀ Apostle Babalọ́lá so àwọn kọ̀ọ̀kan sì wà àwọn kọ̀ọ̀kan ní. Àwọn kọ̀ọ̀kan ní. Bàbá ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fún wa ní ìtàn díẹ̀ bọ́lọ̀ ń ṣe pè yín. Ní ibi tó bí mi kó tó di pé wọ́n bí mi ni màmá mi sọ pé Babalọ́lá wí pé orílẹ̀-èdè méjì ló wà nínú àwọn pé jagunjagun làwọn méjèèjì ṣùgbọ́n ilé tó kẹ́yìn yẹn ìwé lọ́lọ́run fẹ́ràn but àwọn àjẹ́ ti gba ìwé yẹn ó ti jó pé but iṣẹ́ tó ń ṣe ló máa ṣe last lóòótọ́ ìgbà tó bí mi. Wọ́n sọ bẹ́ẹ̀ yẹn fún mọ́mí yín. Lóòótọ́ ìgbà tó wá bí mi ọyíwọ̀ ọdún keje tó ti sọ̀rọ̀ yẹn náà ṣe wá bí mi ìgbà tó máa bí mi mo mọ̀wé kankan so sáyẹn pé ìwé náà fi ràn mí nìyẹn but mo ní mi ò kàwé n tó wá sọ́kàn mi ni pé èmi ló ẹyẹ mọ̀ pọ́mọdé kò sẹ́ni tí ò láìkì owó mo wá owó pé olówó ló ń gbàkọ̀wé ní ó jẹ́ kí n kàwé bá kàwé
so bí mi ṣe kàwé tí mo lọ kọ́ṣẹ́ mẹkáníìkì tí mo lè lówó mẹ́kan lóòótọ́ mo lówó yẹn gan mo ya iṣẹ́ mi sí ipa bọ̀tùbàtù àdé 1977 mo bẹ̀rẹ̀ sí dá ìsọjíṣẹ́ fún ara yín. ẹgbẹ́ àwọn fúnra mi torí ọmọ ẹgbẹ́ ìmọ̀lẹ́ ayé ni mi mo bẹ̀rẹ̀ sí dá ìsọjíṣẹ́ títí ìgbà tó sàpẹ́ Ọlọ́run ní kí n ṣíwọ́ mo á ṣíwọ́ finally 1986 títí dé ṣe. Bàbá Ọlọ́run á wà pẹ̀lú yín o, Àmín. ojú ò ní tì yín o, Àmín. Ọlọ́run ò ní dá yín padà yín o. Ẹ dákun, mo fẹ́ àwọn nǹkan kan wà tó ń dẹ́rù bà mí tí mo dẹ̀ máa ń fi gbogbo gbà àwọn èèyàn Ọlọ́run tí mo bá ní respect fún ni mo máa ń béèrè lọ́wọ́ ẹ̀. Bàbá mi, ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ló gbilẹ̀ jù, ẹ̀sìn Kristẹni, Mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé. Mo gbé kinní kan dání nígbà kan tí mo máa ń pariwo fáwọn èèyàn pé ó ní ìdí àti kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn, ìwọ polówó nǹkan tí ìwọ gbé dání tó bá wu àwọn èèyàn wọ́n á darapọ̀ mọ́ ẹ nígbà tán bá ti rí wípé yes n tí ẹni yìí ń bá wa sọ yìí tó bá wọ̀ wọ́n létí tí wọ́n dẹ̀ táwọn náà dẹ̀ fẹ́ ìlọsíwájú. Ṣùgbọ́n n tó ń ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Yorùbá kò tí ì rí báyìí rí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ bá ń ṣe ọdún àjíǹde gbogbo àwa tá a jẹ́ Mùsùlùmí àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn àbáláyé gbogbo aláàrọ̀ wá dọ̀ yín láti wá jẹun. Bí Mùsùlùmí náà bá ń ṣe ọdún iléyá tàbí nǹkan kan gbogbo àwọn Christian àti every other person náà ni wọ́n rọ̀ wá gbogbo àmọ́ nìkan ní ẹlẹ́sìn àbáláyé gbogbo tẹ́lẹ́sìn àbáláyé náà bá ń ṣe gbogbo wa jọ ń ṣe nígbà yẹn ni. Ìlú yìí ti wá di nǹkan míì báyìí, ìlú yìí ti yíwọ́ débi wípé ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn dé yìí àti ìríran èké tí mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wòlíì náà ti tú ilé tó jẹ́ wípé tíyàwó ò jẹ́ wọn ó pè fún ọkọ tí àárín yẹn ó sì dàrú. Mo sì nígbàgbọ́ wípé ẹni tó bá da àárín ọkọ àtìyàwó rú tó dẹ̀ lọ́lọ́run ló ń pè òun, Ọlọ́run ò pé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni wọ́n pe ara wọn tó jẹ́ pé Ọlọ́run ò pè wọ́n rárá. Bàbá mi, ojú wo lẹ kọ sí ká máa kọ̀ndẹ́mù ara wa nílẹ̀ pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọ Yorùbá? Ẹ ṣé rí Olúwa ń bẹ bí ìtàtijọ́ ṣùgbọ́n àwa la ò sì má bá bí ìtàtijọ́. Àìlóye ni èèyàn ní láti kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan bí kò ṣe wípé kò sí àwọn èèyàn níyè káwọn náà lè sọ ti wọn, anybody ló lè sọ tiẹ̀. Ibi tí sì níyè oníkálukú bá wà á tẹ̀lé. Àìlóye ni ọmọ ìyá sí làwọn mẹ́tẹ̀ẹ̀ta, ọmọ ìyá ni wá, ọmọ bàbá ni wá, bàbá kan náà ló bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. a ní láti ìdílé ká kàn sọ ọ̀nà tá ń gbà lọ síjọba ọ̀run lókun fún àpẹẹrẹ láti gba ayé babalá àfọ́sọ babalá. Bàbá mi ń bọ̀gún lọ́dún kan torí kèmí ò ní bàbá mi ó ń bọ̀gún, babalá ló gbàdúrà fún ṣùgbọ́n babalọ́lá gbọ́dọ̀ gbàdúrà fún wọn. mo ti dìgbà tó wá joyè ìlú babalọ́lá ò sí nílé débi tí ó wà gbàdúrà fún. Ìgbà tí babalọ́lá dé ó rò pé ó ti pẹ́ kó jẹ́ kó lọ gbàdúrà fún. Bàbá mi pè tàn ẹ́ fún mi ní olórí mi mọ̀ gbà yẹn. Bàbá mi bá ní kó ohun jọ ẹ̀ pé òun bá sì jọ ẹ̀ mọ́ torí pé kò wá gbàdúrà nígbà tó yẹ. But bàbá ò torí bẹ́ẹ̀ bínú. Mo ló fi jẹ́ pé ìgbà tí bàbá kú kò sí ẹnìkan, kò sí ẹlẹ́sìn kan tí ó sì kú ẹ. Kò sí ẹ̀sìn kankan tí ó sì kú bàbá yẹn. Allah. Kò sí. So àìlóye ni a ní láti condemn tàbí láti bínú ènìyàn bí kò ṣe pé ká fi òye ọ̀jọ̀gbà ọ̀run yé àwọn ènìyàn bí ìwọ̀n bá wá sí tó bá mọ̀
kọ́dẹ̀ sọ bá a ṣe lè ṣẹ́gun ọ̀tá bá a ṣe lè ṣẹ́gun èṣù ohun tó kàn wá nìyẹn kò ní ìdí tribalism kò ní ìdí pàǹgbogbo tìra wa. ẹ jírí bá mi ìkan tó tún jọ bẹ́ẹ̀ bàbá ní orílẹ̀-èdè yìí gbogbo ìyà tí kìí jẹ ọmọ Yorùbá là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo nǹkan tá a dẹ̀ fi ń ṣe ọrọ̀ ajé láyé bóyá kí n sọ pé 75 to 80% yẹ àti ilẹ̀ Yorùbá yìí ló ti ń lọ bó lè jẹ́ pé oúnjẹ ń wá láti òkè ọya àwọn èso àgbẹ̀ gbogbo yẹn náà nílẹ̀ wa gbìn ọ̀lẹ tó kàn bá wa nísìn ní òjá wa gangan ó dákú fúnra wa mọ́. bá mi ìhàwó lẹ kọ sí kí Ọlọ́run tiẹ̀ bá wa sí bó tiẹ̀ jẹ́ regional la máa gbà ká dá òmìnira ara wa ní ilẹ̀ Yorùbá ìhàwó lẹ kọ sí. ṣe rí number one mi ò region yẹn kò tí ì dàbí pé kọ́lékálukú fọwọ́ múra ẹ̀. ok gbàtà pátápátá lẹ́yìn sọ̀rọ̀. kí Yorùbá nation wà kí Igbo nation wà kí Àríwá nation kó wà ohun tó ti dà ní in the sense that tá a bá ṣe regionals ó ti ní àwọn kankan tá a máa kó lọ òkè tókè máa lọ ṣùgbọ́n tá a bá gba ti wá oníkàkùn àṣàkóso òun ló máa rọrùn jù. Take for instance tó bá jẹ́ pé agbòmìnira àwọn eastern part wọ́n á bójútó ipò wọn wọ́n dẹ̀ máa lo nǹkan wọn sẹ́mọ̀ pé táyì bá ti sọmọ nínàkúnà wọ́n á beautify orílẹ̀-èdè wọn á dàn jù lóyìnbó lọ táyì bá ti sọ níjẹkújẹ náà bá ti mi Spanish that is number one. Yorùbá lónìí ẹ̀wọ́ ayé níṣẹ́ tí gbogbo nǹkan lè wọ́n ti padà sóko. wọ́n ti ń padà sóko. àwọn Olódùmarè o bẹ́ẹ̀ni táwọn aráàlú wa sọ pé àwọn ní supply wa ló ń jẹ mọ́ bẹ́ẹ̀ ló kó ti padà sóko. bẹ́ẹ̀ni àwọn èmi gan ni màá gbin ẹ̀gẹ́ báyìí gan. ẹ̀yin ká gbin ẹ̀gẹ́ báyìí. wà á ní káwọn ọmọ bá ń gbin ẹ̀gẹ́ kan gba oníṣẹ́ ọdún sí i. sọ kì í ṣe pé mo fẹ́ ta kó gẹ̀kẹ̀lẹ̀ wà. so lẹ́ni we have 3 minerals tó ti yọ to west torí ẹ̀jẹ̀ wípé ẹyọ kan ń bẹ ó tó kọ Yorùbá kan lọ gbé sófurufú irú bitumen yẹn àwọn kọ́kọ́ sọ pé it's the second largest in the whole world. Táà ní ilẹ̀ Yorùbá. Ó wà ní Òkìtìpupa mẹ́yẹn. As out of 1983 ó ti sọ jáde. Olúwa o. Bọ̀dì kan táwọn Germany máa fún àlẹ́sì tó ní ilé tó ṣe kìíní jù. Wọ́n ní àìtí táàpù bitumen yẹn tábà táàpù ẹ̀lú ni wọ́n ní is the first largest in the whole world. Ẹ jọ̀ọ́ níbi táwọn ti ń gba ọ̀dà nìyẹn o táwọn ọ̀dà kan ti ń gba ọ̀dà táwọn náà bá wá táàpù ẹ̀lú ní nǹkan àti dolówó pátápátá láti sọ́mọ́ ibi tíkìní yẹn ti ń sun jáde ibẹ̀ lórísun petrol kankan petrol ti wá ó fẹ́ ju ti wọ́n lọ ju ti eastern part. Ó fẹ́ ju ti eastern part lọ. Yes. Bẹ́ẹ̀ ni mo lè jẹ́rìí sí tẹ̀sán ẹ̀ torí ìgbà tó ti mọ bí ọ̀nà bíi 5 tí wọ́n ní epo wà. Mo débẹ̀ ni. Ẹ débẹ̀. Mo débẹ̀ ní Òkìtìpupa. Mo débẹ̀ níbi oko ọ̀pẹ yẹn ibẹ̀ kankan lórísun crude oil ibẹ̀ ní bitcoin ti san jáde. Ní west a ní gold. A ní gold. Yes. Gan-an. Mo tẹ̀ pé já miss manager báyìí. A dẹ̀ ní diamond. A ní gold, a ní diamond. Diamond. So mẹ́rin nínú mẹ́rin yẹn tí orílẹ̀-èdè bá nìkan lórílẹ̀-èdè tó ju Yorùbá lọ. Wọ́n beautify take for instance
ṣèbí ṣe àgbẹ̀ nìkan làwúrọ̀ fi manage west. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni olófi kọ́ cocoa house. bẹ́ẹ̀ ni olófi ṣe former television for western region the first television in western region olófi ṣe rédíò nàìjíríà bẹ́ẹ̀ ni olófi ṣe rédíò vision Ọbáfẹ́mi Awólọ́wọ̀ university rédíò vision usage àwọn òyìnbó wọn gba treatment. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn báwọn gọ́fúnà wa ṣe máa ń lọ ìlú òyìnbó wọ́n láwọn òyìnbó wọn gba treatment. that is why these white people won't recognize the doctor àti nurse Yorùbá. so kọ́líkà kò bá lọ àìlọ́ ló fa selfishness tí Yorùbá ò ti fi táàpù epo wọn torí àsìkò náà ní kán ṣe feasibility study rẹ̀ nígbà yẹn àsìkò bá ṣèjọ́ wọ́n fẹ́ lọ máa refine ní Kaduna ló sọ pé lóun ló ní kán stop. tí wọ́n mọ̀ ní pé selfishness nígbà táwọn tìbítìlẹ̀ máa ṣe kúrò lọ ẹ jẹ́ ká tàpù tiwa náà ká máa ṣe bọ̀ tá bá gba independent lómi àwa orílẹ̀-èdè tiwa àkíyà olópolọ pípé tí ó pọ̀ jù ní west amata. ẹ má bínú ẹ̀yin èèyàn ẹ rí i pé èmi ti ẹ̀ ń sọ̀rọ̀ regional fún bàbá wa mú mi kọjá èmi ò mọ̀ pé n tó wà lẹ́mìí tiwọn gangan ó ju ti èmi lọ kí nǹkan yẹn ó tó wà lẹ́mìí ẹ rí i pé nǹkan yẹn ò déédéé wà lẹ́mìí wọn nǹkan tí wọ́n gbójúlé tí wọ́n nígbàgbọ́ wípé ó gbé Yorùbá dé gbogbo kíbi tá a bá fẹ́ dé ó wà ń bẹ̀ wọ́n dẹ̀ tó wá bí bàbá ṣe dàgbà tó yìí wọ́n tó wá sọ àwọn ibi tó wà ṣẹ̀dẹ̀ mọ̀ pé èyí táwọn tó rí nìyẹn o àwọn míì ó tó wà ń bò míì náà ńlẹ̀ Yorùbá tí ó tó sodo káàkiri gẹ́gẹ́ bí. another thing ilẹ̀ wa dá fún olùgbìn láti gbin anything whatever pí o mọ nǹkan ọ̀hún ìbá ṣe láṣẹ o ìbá ṣe ṣu o ìbá ṣe ẹ̀wà èrè nígbà tí mo wà lóko mo ń gbin ẹ̀wà tó pọ̀ gan. bẹ́ẹ̀ ni èmi náà gbọ́jú bá ó dáàdì mi àjọ máa ń gbin ẹ̀wà àdèjọ máa ń lọ já nígbà tó bá gbé tán. so kò sí àlìsálà ní but ìgbà tó yẹ pé epo wa ọ̀nà wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tàbá tẹ̀ wà ní regional àti bá gba ẹgbàgbọ́ ọ̀rọ̀ regional torí àwọn kàbá ò lè jẹ́ kí regional ṣe àwọn tó dúró torí ìjẹkújẹ yìí. but regional yẹn á tún pè àwọn díẹ̀ etí ò ní pè wọn rárá ni ìtẹ̀yìn béèrè fún iṣẹ́ rò pé wọ́n faramọ́ yẹn. kò ní ní pọ́n faramọ́ a máa sáyẹn ní peacefully kọ́lẹ́kàlùkù máa lọ. níwọ̀n nígbà. àwọn máa gbà ó. ṣe bá mi tó bá dójú ẹ̀wọ̀n. ẹ bá wa kún fún ìbẹ̀ lọ́hùn ni o. a máa ṣe. ẹ bá wa kún fún ìbẹ̀ lọ́hùn ni o. a máa ṣe lágbára Ọlọ́run a máa ṣe. a máa gbà á. kẹsà bá wa kún fún ìbẹ̀ lọ́hùn. náà bá mi o ẹ dákun torí Ọlọ́run. ipa wo lẹ kó nínú ìgbésí ayé Prophet Adébáyọ̀ to that extent bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yín lẹ́yìn yín ìgbà tẹ́ ẹ dé wọn kò tó bẹ́ẹ̀ mọ́ nígbà tó ṣe tọ́tò yẹn kò tó bí wọ́n ṣe sọ nígbà tẹ́ ẹ sí mẹ́ bàbá kí ni àṣírí ọ̀rọ̀ yẹn kò ní nípa wo lẹ kó nígbèsí ayé wọn tó fi lè tó bá wọn. mi ò kó ipa kankan àṣírí ọ̀rọ̀ yẹn ni pé ọmọ ìyá ni wá nínú ẹ̀mí ẹ̀ka tó wá mọ́ra ó ti pẹ́ torí ọjọ́ tó kọ́kọ́ máa mọ̀ mí èmi ò mọ̀ wọn ọjọ́ tó bá kọ́kọ́ mọ̀ mí ọ̀dọ̀ bàbá aláṣepé Oyèlámì láti pàdé wọ́n fẹ́ tẹ̀lé mi lọ́jọ́ yẹn ni bàbá Oyèlámì ní kó tí tásìkò pé a máa mọ́ra ìgbà tá a sì wá mọ́ra ohun tí wọ́n fi ń ṣe yẹn ọmọ dáadáa ní ṣe mi ò ń tọ́jú mi gan-an even àwọn tí mo train ò tọ́jú mi tó àwọn tí mo train ò tọ́jú mi tó bàbá yẹn báyọ̀ àwọn tí mo train ò tọ́jú mi tó ọ̀rọ̀ ẹgbẹ́ ti pé èmi tí wọ́n rí mi rí náà mo bẹ̀bẹ̀ pé ẹjọ́ mo fẹ́ wá rìkọ́ọ̀dù yín lórí wọ́n dẹ̀ ní wọ́n rí pé mọ́tò mọ́ wọ̀ wá wọ́n dẹ̀ sọ fún Àṣàbí pé
àsopọ̀ tí ò ní wọ mọ́tò padà á gbé mọ́tò pò ń bí ni o bọ̀ mi wọ́n ọlọ́run gbọ́ wọ́n rẹ̀ sún tọ́ lójú mi pé bí ńgbà tí wọ́n bá mi lè tẹ́lẹ̀ pé bí mo ṣe báwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn kò sówó kankan lọ́wọ́ àwọn wọ́n sọ̀rọ̀ wọ́n ní òṣù mọ́tò lọ́wọ́ àwọn wọ́n sọ yẹn bọ̀ wọn ò tí ì bẹ́ mi sọ̀rọ̀ mọ́tò wọ́n wá pe ẹni ẹ̀sẹ̀ yẹn pé àní soko tí ó gbé mọ́tò kúrò níbí ni so ní ọjọ́ yẹn wọ́n tó ṣe nǹkan kan ní chọ́ọ̀chì níjọ́ yẹn tó bà mí lẹ́rù wọ́n ní ìwọ tó mọ̀ pé chọ́ọ̀chì tó wá lónìí kò sí nǹkan tó máa jẹ tó bá délé tó tí àwọn ọmọ jẹ àtiwọ́ náà má tijú o má dẹ̀ parọ́ jáde ṣé mo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde gan bàbá dẹ̀ ní wọ́n lọ́mọ fún ní 50,000 ẹwà yẹn náà wà mẹ́jọ yẹn now àwọn kan wá ńgbà tí wọ́n ti rí báwọn yẹn jáde tó ti rí pé owó ni àwọn kan wá náwó bàbá wa ní ẹ má parọ́ irú nǹkan tá à ń ṣe kéde nǹkan tá ẹ lè parọ́ lórí ṣùgbọ́n nítorí tẹ́ ẹ ti náwó mo sì máa pè é wọ́n tó wá pè gbogbo àwọn náà wá tọ́wọ́ jáde wọ́n ní kí wọ́n lọ fáwọn náà 20,000 nínú ìwádìí mi wọ́n dẹ̀ ní bí bàbá ṣe máa ń ṣe ń gbogbo ọ̀gbà nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn kan tí wọ́n jẹ́ olówó wọ́n dé chọ́ọ̀chì míì ibẹ̀ ni wọ́n ti di ẹ̀dùn arìnrìn nítorí pé bí ìgbà tí wọ́n ń fi oògùn gba owó lọ́wọ́ wọn ni bí pásítọ̀ ṣe wà tí ń fògùn gbowó bí rẹ́fẹ̀rẹ̀nsì wà tí ń fògùn gbowó bẹ́ẹ̀ ni àwọn àfáà wà tí ń fògùn gbowó bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn àbáláyé wà tí wọ́n ń fi oògùn gbowó bàbá àwọn tí wọn ò wá tọ́ wa sí ọ̀nà bí Jésù gangan ṣe kírètì ọ̀nà rẹ̀ lórí Christianity irú àwọn èèyàn wo làbá pé wọ́n wà. ẹ ṣe rí one nature Adébáyọ̀ ló ń ṣe yẹn. nature tí wọ́n nìyẹn. nature tí wọ́n nìyẹn ẹni tí mo rí kó fi jọ ní Babalọ́lá. àbọ̀sùn Babalọ́lá ó jọ gan tó bá jẹ́ pé ọmọ yẹn ti dé àyè ló tẹ̀ dáyé lásìkò yẹn gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ dáyé ni tó bá jẹ́ pé ó ní Babalọ́lá àbá sọ pé bóyá òun gan ló bí bọ̀tẹ̀ yẹmọ̀ dáàmọ̀ ó jọ Babalọ́lá níyẹn Babalọ́lá ò ní nǹkan kan nígbà tí wọ́n sùn nínú Olúwa tán kó 5 kọ́bọ̀ náà bá ná kápítà ní wọn 5 kọ́bọ̀ 5 kọ́ sísì ló bá ná kápítà ní wọn so ó máa ń wú báyọ̀ kó kàn sáà máa ṣe sáà ẹ̀bùn tọ́lọ́run fún ni ṣe ìwárí àwọn tẹ́ tó dárúkọ yẹn àti kírísítẹ́nì o tó jẹ́ ìrẹsẹ̀ náà kírísítẹ́nì o àti tàláàfà o ìbáṣe imam ìbáṣe àwọn babaláwo kan wà yàtọ̀ fún pé wọ́n ṣe kìíní Ọlọ́run kan fún wọn lóore ọ̀fẹ́ ẹ̀bùn ìfifúnni àwọn ṣe àwọn babaláwo kan wà tí Ọlọ́run fún ní ẹ̀bùn nature ní gbogbo ẹ̀ ṣó Ọlọ́run ló ṣẹ́rí àwọn ọ̀tá ẹ̀ sọ pé wọ́n pín sípa méjì number 1 ẹlòmíràn Ọlọ́run ò pè é ọgbọ́n àti jẹ ló bá débẹ̀ ẹlòmíì èṣù gangan ló ránṣẹ́ ẹni tẹ́sù bá ránṣẹ́ tó bá tán bá ti lè jẹ́ kó ṣe tó bá ti jẹ́ kó iṣẹ́ ìránṣẹ́ láì rúbọ lọ bóyá ó fẹ́ jẹ ènìyàn ṣe ní o tàbí ó ṣe nǹkan kan tàbí ó wọnú òkùnkùn kan tàbí ó wọnú oṣó tàbí ó wọnú àjẹ́ tàbí ó lo ẹ̀mí òfurufú àwọn tó lo ẹ̀mí òfurufú náà ń gbọ́ mi báyìí tó lo ẹ̀mí àti òfòwò yẹn tọrẹ ó máa ní wọn lára ẹ̀hún torí èṣù máa wọ́ọ̀nù wọn pé wọ́n gbọ́dọ̀ fún wọn. ọmọ mi kan wà lórílẹ̀ èdè báyìí tó jẹ́ olórí tó ń fọ́jọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ lọ sọ fún pé kí ló dé ìgbà kan tí ó gbé mọ́tò fún bàbá ẹ̀ ìyẹn mi olóhùn á ṣe promise àwọn yẹn wọ́n wá sọ fún mi mo á wò mo ti mọ̀ pé kò lè ṣe àtòrí àfífún kò lè ṣe tí bí báyọ̀ táwọn sọ̀rọ̀ yìí ó ń tọ́jú mi ògbé mọ́tò fún mi gan mo lè sọ mo ní mọ́tò ṣáàpì fún mi
so ẹni tá a fi fún là á fi fún ó fi jọ Apostle Babalọ́lá ni ṣùgbọ́n àwọn yẹn kò sẹ́ni tó máa lo ẹ̀mí èṣù tó máa ṣe ìrúbọ ẹ̀jẹ̀ burúkú kan tó máa náwó yẹn bó ṣe kó náà torí èṣù máa wọ̀nù ẹ̀. Olúwa. Olúwa. so ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́yẹn Ọlọ́run pè wọ́n àti jẹ tàbí kan lókìkí wọ́n tẹ̀sí tí wọ́n pọ̀ jù kọ́lọ́run gbà wá. Bàbá mi kọ́lọ́run gbà wá ní o. Kọ́lọ́run gbà wá ní o. Torí so gbogbo wọn ló máa jábọ́ láìpẹ́ yìí. Gbogbo wọn máa jábọ́ láìpẹ́. Àwọn àjábọ̀ àdè máa gba Yorùbá nation. Àmín o, àmín o, àmín o, àmín o, àmín o. Bá mi question yìí mo kàn mọ́mọ́ dédé fẹ́ bí yín. Dáàdì kí ló dé tẹ́ ẹ̀ bá wa dá sí ọ̀rọ̀ Tibetan kó fún ọmọ tó jẹ lówó yẹn lówó ẹ̀. Ṣe rí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn orí social media báyìí náà lẹ ti rí ni mo ti gbọ́ ọmọdé tó kanú pépà nígbà yẹn ohun tí ò lè jẹ́ kí n dá sí number one èmi fẹ́ báyàn forí gbárí nature Tibetan ló ń lò yẹn nature tiẹ̀ ló ń lò yẹn mi ò dẹ̀ fẹ́ bá ẹnikẹ́ni forí gbárí number one ó kéré sí mi ṣùgbọ́n ó sì ń lanu ẹ̀ nígbà tí èèyàn tí ì mọ nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ó ń bú bàbá Adébóyè bẹ́ẹ̀ni ó ń bú bàbá gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ni ó ń bú ọmọ yẹn Wẹ́lásàpù Oyèdépò so ó ní fake ni wọ́n so mo rí wípé èmi ò fẹ́ dá sọ̀rọ̀ wọn mo ti kọ́kọ́ gbà tí mo gbọ́ tó wà tí Báyọ̀ jẹ́ ọmọ mi mo ti kọ́kọ́ fẹ́ ránṣẹ́ sí i bó ṣe rí ẹni tó bá ti ń sọ̀rọ̀ gbéraga lẹ́nu àní ìdí láti dá sí i torí tó bá bẹ̀rẹ̀ bẹ́ yẹn ohun tó wá ń ṣẹlẹ̀ sí lè ṣe àwọn bàbá yẹn láàtìtì dáyé wọ́n ń bì àwọn bàbá tí ó kọ̀ndẹ́mù yẹn o àtìtìdáyé ló ń bì torí tọmọdé bá lóun gbogbo nǹkan òkú lẹ́rùn wọn á gbé má kú lọ sí o. àwọn bàbá yẹn lọ sí sáfù ọ. tọmọ kan bá lè tún wọn á fàtìtìdáyé bàjá. Olúwa o. ṣùgbọ́n èmi ò fẹ́ ìbọ̀ but mo ti sọ fún ọmọ tèmi ìyá Adébáyọ̀ wọn dáhùn kankan mọ́ kò stop lórí ẹ̀. ok bóyá tí wọn ò ti sọ ẹni tí mo ti ní kọ́ sọ gbogbo ayé náà ń bọ́ báyìí bọ́ tó bá jẹ́ pé ẹni tí ó lọ ìgbéraga lẹ́nu ni màá pè é bí àbúrò sẹ́gbọ́n pé nọ́mbà wá ibi tó ti ń kọsẹ̀ rí o fi àwọn bàbá ilẹ̀ mi ò tí ì rí ọ kó pèsè gospel rí kó pèsè salvation ìgbàlà èébù yìí ni sá ẹni tó búyàn abẹ́ kánópì ìṣẹ̀lẹ̀ tó wà tó bú bàbá Ọ̀ṣọ́fà ṣé ẹni ẹni rú mi. tó bàbá tó dá ìjọ tó wà nínú ẹ̀ sílẹ̀. so ojú ò jẹ́ kí n dá sí ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n tó ń bá lẹ́ni tó lè ṣí àì báyìí kan sọ fún màá sọ fún torí lẹ́nu ló mẹ́ta gbogbo ní social media tó ṣe àyàn Bíbélì a máa ṣépèlé gbogbo àwọn tó sọ̀rọ̀ èpè sani máa kàn máa wọ ẹ̀ bọ́ mọ́ yìí tí bó ti máa yan Bíbélì tó bó ṣe ń yan Bíbélì tó akérèdé tí ò fi wàásù ìgbàlà ló yẹ kó wàásù wọ́n tẹ̀lé ní bá sọ̀rọ̀ kó wàásù ìgbàlà tó tí mo bá ní kí n dá sí ṣé mo rí nọ́mbà ẹ̀ bá pè é kò ní mọ irú èèyàn tí mo jẹ́ wà ní òkèrè sí mi nínú ẹ̀mí òkèrè sí mi ní tààrà òkèrè sí mi nínú ẹ̀mí
so èmi sì fẹ́ kéṣù lò mí láti àtàkì yẹn ṣùgbọ́n tó bá gbọ́ báyìí kó soft pedal kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ lọ lórí eléyìí tẹ́ béèrè kó prove ara ẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run bí ikọ̀ Ọlọ́run kó sanwó olówó fún torí tí o bá sanwó olówó fún Ọlọ́run máa bí o àwọn Ọlọ́run máa bí Ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣíwọ́ ọjà san. Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san. rárá o. Bàbá ní Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san. rárá. Pé kéèyàn sọ pé mo ṣe mistake ni wọ́n fẹ́ fún. láti sọ́lọ́. a fún ni ní ohun tó ṣe ohun tó èèyàn bá gbìn ló wá ká kó stop lọ́sẹ̀ torí ẹnu ní parọ́ ọkàn yìí parọ́ ó mọ ohun tó ṣe o lè proof ayé kọ́ba níyì pé mi ò ṣe ṣùgbọ́n òun ọmọ ipò ṣe ẹnu ní parọ́ ọkàn òkè parọ́ kó ṣàtúnṣe gan ní gbogbo ọ̀nà rẹ̀ torí bó ṣe ń bá lọ yẹn kò dáa lára o kì í ṣe ẹ̀nà tẹ́ Ọlọ́run kò ṣe bí ẹ̀nà tẹ́ Ọlọ́run kò dáa. Ìgbà mi ẹ̀dá kan kí n máa gba àsìkò yìí torí ẹ̀ travel. Pẹ́sẹ̀ kan tí mo fẹ́ béèrè ni wípé àwọn èèyàn ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà tí Prophet Adébáyọ̀ ti sọ̀rọ̀ yín láti pè yín ní bàbá àwọn tí a ti pè yín ní aṣíwájú àwọn nínú ẹ̀mí. Àwọn èèyàn tó bá wá rí pé mo lọ́pọ̀túnítì àti rí yín bá sọ̀rọ̀ wọ́n lè máa blame mi pé bàbá Sokoti kí ló tẹ̀ bá wa kí ló tẹ̀ ní kan sọ nọ́mbà wọn fún wa ká tiẹ̀ lè wọ́n lọ́gbọ̀ ẹnu ká kí wọn ká ṣe gbogbo ẹ̀. Bàbá mi mọ̀ bóyá torí mo mọ̀ pé busy person ni yín mo mọ̀ pé busy gan most of the gbogbo ìgbà orí òkè sá. ẹgbẹ́ àjọ̀dún méjì mo ti dé lónìí mo ti dé bẹ́ẹ̀ ni mo lọ sí Èkó lọ́dọ̀ ọmọ mi Afọláyàn mo tún wá sí Ìbàdàn lọ́dọ̀ bàbá Ọlọ́run gún wa. Òkè ọ̀dọ̀ bàbá Ọlọ́run gún wa lẹ́tí kú òtẹ́ mo ti kó ti wá bá mi gùn. Bàbá mi jẹ́ ìyọ̀dá ìkan fún mi nínú nọ́mbà yìí. màá nọ́mbà méjì tí mo lò máa yọ̀ǹda ẹ̀. Ẹ wà bá mi pé ẹ̀yin èèyàn mi ṣe rí dádì bísí kan lónìí tẹ bá mọ ibi tí wọ́n rìn ó yẹ ká máa gba ibi tó wà yẹn lọ́nà wọ́n tó láti wá padà wá sínú ìgboro láti wá bá mi kí n lè rí ilé ìrẹ́kọ̀ ìdílé òdẹ̀kọ̀ mi ìfẹ́ kọjá àyè mi ìfẹ́ kí ní ẹ̀kọ́ lọ títí kí wọ́n dá wọn dúró ṣùgbọ́n mo mọ̀ pé ìbílẹ̀ rẹ̀ mọ̀ wò ó gbà ẹni tí irú bàbá Adébáyọ̀ máa tán gbé gẹ́gẹ́ bẹ́yẹn láti jẹ́ ẹni tí Ọlọ́run ń lò. Bàbá Sokoti kí ló tẹ̀ bá wà gba nọ́mbà wọn o ní mo ṣe fẹ́ kí bàbá sọ nọ́mbà àpọ̀lẹ̀ ti bẹ̀ wọ́n lẹ̀ láwọn máa fún mi bá mi ẹ̀dàpọ̀ ẹ̀ bá mi pè é nọ́mbà. Màá fún yín ṣe rí Prophet Adébáyọ̀ Ọlọ́run ó lò ó kì í dẹ̀ déédéé báyọ̀ sí àwọn fúnra wọn sọ fún mi pé ohun tọ́lọ́run bá wọn sọ nípa mi ni ò lè jẹ́ káwọn fi mí lẹ̀. Mo rò pé ẹ tó ń gbọ́ ṣé rí i pé gbogbo àti bàbá ń sọ̀rọ̀ láàárọ̀ àwọn ni wọ́n ń pe ẹni yẹn o ọmọ wọn ni ọmọ kékeré sí wọn ni o lẹ́yìn kan sọ pé dárúkọ ẹ̀ Prophet Adébáyọ̀ lẹ́yìn kan sọ yẹn àwọn ni bàbá ń lò fún wọn igi mú dẹ̀ jìnnà sórí wọ́n sámà jìnnà sílẹ̀ ibẹ̀ ni ẹnìkan ó ti wá wà níbì kan tí ó mọ yàkàyàkà anybody àtẹni tó tó bí o àtẹni tó tọ́lọ́run lò jù lọ o àtẹni tọ́lọ́run pè ju òun lọ tí ó kàn máa kọ̀ndẹ́mù wọn ẹ wo bàbá àgbàlagbà ẹ wo tá a máa rí kọ́ lára bàbá yìí torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo tá a máa rí kọ́ lára bàbá yìí ẹ dákun ẹ bá mi sọ nọ́mbà yìí. Nọ́mbà mi ní 080 372 44 566. Bá mi sọ lẹ́ẹ̀kan sí. 080 372 44 566. Glo ní 080 Glo 080
5670 5670 64 60 54 6054. That's on your leg. 080 080 5670 5670 64 60 60 54 60 54 6054. 080 5670 60 54. 60. Ẹ̀yin èèyàn mi ẹ ti gbọ́ mọ́ dà mí láàmú o bàbá ti sọ nọ́mbà àwọn fún àwọn ọ̀rẹ́ máa ẹ tán bá máa ń pa ọ̀nà fóònù mi torí wọ́n ti máa ń pè mí jù anybody tó bá pè mí tí ò bá ti lọ kó send call me back tàbí kó fún mi message máa pè. ẹ ti gbọ́ ọjọ́ àwọn sọ́sìn àkọ́kọ́ wọ́n máa ń busy ṣe pé wọ́n sáré mú fóònù lọ́wọ́ lórí òkè wọ́n máa ń busy gan gbogbo ìgbà every time lórí òkè rẹ̀ one way or the other or one place or the other. Now wọ́n wá ní ẹnikẹ́ni tó bá pe àwọn bóyá fóònù yẹn wà switch off báwọn máa ń pa ń gbà mí tí ìpè yẹn bá ti pọ̀ jù bóyá kò tiẹ̀ wá sí switch off ó wá pè wọn ò láǹfààní àti pè wọ́n ní kó o fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sílẹ̀ kò tẹ àtẹ̀ránṣẹ́. MTN yẹn ní nọ́mbà WhatsApp. MTN yẹn kò ní nọ́mbà WhatsApp wọn tẹ àtẹ̀ránṣẹ́ pé bàbá mi ò fẹ́ máa ń sọ̀rọ̀ ní ẹ̀dá kòkòrò ọ̀dọ́ so wọ́n á ní àwọn máa pe nọ́mbà yẹn padà èyí tó yà mí lẹ́nu jù ni pé Ọlọ́run Olódùmarè bẹ́ẹ̀ lọ́kàn tí mo sọ lẹ́nu ìgbà tí mo mọ bàbá yẹn wọ́n ti pè mí ju bẹ́ẹ̀ lè ṣe pò wọ́n lọ mi ìmọ̀ bọ́ ṣe ń rí àyè tèmi tán fi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé àwọn pè wọ́n àwọn fi pé nọ́mbà wọn títí àwọn bàbá ò gbé ìjọba àwọn làwọn wá bàbá ni wọ́n wá ń pè mí kò yé mi ìyẹn ò yé mi mo mọ̀ pé àdìtú lọ́dọ̀ Ọlọ́run ni bàbá yẹn rí pé mo sọ ń jọ́ sí pé bàbá ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu bó ṣe yẹ pé èmi tó yẹ kí n máa dà yín láàmú tó jẹ́ yìí lẹ wá ń pè mí wọ́n á dẹ̀ pè mí wọ́n á dẹ̀ ṣàdúrà fún mi wọ́n á ní kí n kí ọ ní o kí ni rí o bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀rọ̀ òsì ojú ò ní tì mí sá àmín ẹ̀ ní padà sí àmín bàbá Ọlọ́run ló dà yín lẹ́nu àmín. ṣé wọ́n lè tẹ̀ tọrọ fún ilẹ̀ Yorùbá ìbàbá àní gbà lẹ́yìn yín pẹ̀lú àmín tí àsìkò ìjẹ ẹ̀bẹ̀ bá dé bàbá kò ní bá yín nínú sàárè àmín kò ní bá yín lórí àrùn rọpárọsẹ̀ àmín. Ọlọ́run ó tún wá padà lò yín fún ìran Yorùbá nígbà tá a bá gba òmìnira wa pẹ̀lú òkú Ọlọ́run ìṣèlú Yorùbá ṣe bá wọ. ẹ ṣeun God bless you God bless you ẹ ṣeun Ọlọ́run alágbára ọba àwọn ọba afẹ́ kó gbójú wo ilẹ̀ Yorùbá o Olúwa gbà wá o Olúwa fún àlómìnira tó wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń gbọ́rọ̀ mi pátá ogun ayé yín kò ṣẹ́ o ẹ ní rógun mọ́ o yóò dẹ̀ dá fún yín o gbogbo àwọn kidnapper àwọn henchmen Boko Haram lórílẹ̀‐èdè Nàìjíríà Olúwa dá wọn dúró Olúwa yọwọ́ wọn bẹ́ẹ̀ ni kò ní mo gbàdúrà fún iléeṣẹ́ yìí iléeṣẹ́ Sokoti tẹlifíṣàn yóò máa fẹ̀ sí yóò máa dàgbà yóò pọ̀ sí yóò ràn káyé yóò ràn káyé yóò ràn káyé yóò ràn káyé á di global television yóò sí wàhálà o yóò sí ìdààmú o bẹ́ẹ̀ ni kò rí lórúkọ ńlá ẹ̀mẹ́mọ́ Olúwa wa ẹ ṣeun. God bless.